Ọmọ Oòduà, ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́ta fún bàbá wa onírìṣà àti gbogbo ọba tó kù tó wà nílẹ̀ Yorùbá. Gbòòsà mẹ́ta péré, gbòòsà gbòòsà gbòòsà. Ọmọ Yorùbá, a kú oríire. Kábíyèsí Elédùmarè, àwọn bàbá wa ti jẹ́wọ́ ọmọ ọkọ, wọ́n ti jẹ́ ká mọ̀ wípé torí tiwa làwọn ṣe wà lórí àpèrè táwọn wà nísìnyí. Kábíyèsí Elédùmarè, mo tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ẹ ṣé, adúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúgbọ́n, bàbá ọba Rẹ̀sà, adúpẹ́ lọ́wọ́ everybody. Torí pé kí ni wọ́n ti jẹ́wọ́ ọmọ kan fún wa. Information kan kọ́ mi lára báyìí táwọn àgbàgbà kọ̀ọ̀kan pè mí tó fíìdì mi. Gbogbo yíyan lẹ kúkú mọ̀ pé èmi ọmọ yìí máa bí tv bíi ní èèrà tí ó lọ́mọ nínú. Ẹ má bínú bí òun ṣe rí, mo ní màlẹ́ríà ni. Now, ọmọ Yorùbá, àwọn àgbààgbà Fúlàní wọ́n lọ ṣe closed door meeting. Ó dà pé ní Egypt ọ̀sùn ní ìlú kọ́sá ó lọ ṣe closed door meeting. Wọ́n ti wá gbàgbé pé báwọn ṣe ń yọ́ só bẹ́ẹ̀ làwa náà ń yọ́ gbọ́. Wọ́n lọ ṣèpàdé yẹn ní Egypt, tí bá ṣe mistake. Egypt, tí bá wọ́n ti ìlú tó jẹ́ ní Egypt màá sọ ká tó parí púrógámù. Lẹ́yìn tó parí ìpàdé yẹn, wọ́n wá come out with a conclusion. Ìjẹ́mọ́ tí conclusion wọ́n jẹ́ pé kó rán àwọn èèyàn sínú ìlú kó lọ bẹ̀rẹ̀ sí ní ra ilẹ̀ tó bá ti jẹ́ ilẹ̀ òòṣà. Ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì mi náà. Ẹni ilẹ̀ tó bá ti jẹ́ ilẹ̀ òòṣà kó bẹ̀rẹ̀ sí ní wá àwọn tó máa tà fún wọn. Meanwhile, mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn Fúlàní lókè gbé gbèsè tí ó bá nídìí o. N tó sọ ní mítì yẹn mi ò mọ̀, but n tó come up ní pé any amount anybody bá fẹ́ talẹ̀ òòṣà táwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní ìlà káàkiri. Àwọn èmi kó tó di pé máa play àwọn video evidence kọ̀ọ̀kan fún yín, mo kọ́ fẹ́ ṣèkìlọ̀ yìí. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo fún àwọn bàbá àti ìyá wa wípé wọn ò gbọ́dọ̀ talẹ̀ fún anybody mọ́. Dandan kọ́ ni kó talẹ̀ kó tó jẹun. Ẹ má jẹ́ ká máa ta nǹkan ogún ní wa. Ẹ bá mi sẹ́ndì fídíò yìí sí gbogbo àwọn lọ́balọ́ba tó wà nílẹ̀ Yorùbá. Mo mọ̀ wípé báwọn bàbá wa Ọọ̀ni àtàwọn kọ̀ọ̀kan bó ṣe yarí, a máa rí àwọn ọba tó máa lọ lẹ́yìn tọ́mọ náà fẹ́ talẹ̀ òòṣà fún Fúlàní. Lágbára Ọlọ́run, ẹni ọba tó bá tún talẹ̀ òòṣà, bí formation ṣe jáde tí mo wá sọ yìí, ẹni ọba tó bá lọ talẹ̀ òòṣà tó dẹ̀pọ̀ pé ilẹ̀ yìí ilẹ̀ òòṣà ni, tó wá torí owó tó tà fún Fúlàní, gbogbo ọmọ tó bá wù kò ní jèrè wọn. Gbogbo ọmọ tó bá fowó yẹn wù kò ní jèrè wọn. Gbogbo tó bá fowó yẹn ṣe kò ní yọrí sí dáadáa. Ẹ bá mi ṣàmì, mi ṣe pé fún wọn. Mi ṣe pé fún wọn, reality ni. Báwo lèèyàn ṣe máa wá bá yín tó kòkò sọ pé òun fẹ́ ra lẹ̀ mí ilẹ̀ òòṣà. Mind you, kò dẹ̀ kì í ṣàwọn Fúlàní yẹn lọ́wọ́ wá báyìí o. Àwọn Yorùbá tiwa tàbí ọmọ Ìgbò ẹni tó ṣàgbéde wa lọ́mọ àwọn wá lọ́mọ ní kó wá rà. Iyekíye tẹ́ni ẹ bá pè ọ máa rà lọ́wọ́ ẹ̀. Tó o bá ti wá rà tán, á wá lọ hand over ẹ̀ kò fún àwọn Fúlàní tó rán níṣẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pé abúlé wa nísìnyí, ká bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú wa, ká sọ fáwọn ẹbí wa wípé wọn ò gbọ́dọ̀ talẹ̀ òòṣà fẹ́ anybody tó bá wá tó bá lóun fẹ́ ra ilẹ̀ òòṣà tó bá ti lè jẹ́ lẹ́òṣà ló lọ́wọ́ sí, ẹ jẹ́ ká sọ fún wípé kó sílẹ̀. Ẹ jẹ́ tún dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa ọba ilẹ̀ Yorùbá tó yarí kọlẹ̀. Kódà mo gbọ́ pé wọ́n Sultan àtàwọn tí wọ́n sọ̀rọ̀ wọ́n lé wọn dànù bí ajá ni.
nǹkan tá a fẹ́ nìyẹn, kẹ́nu wa ká ọ̀rọ̀ nílẹ̀ wa. Kò sí nǹkan tí aláìyá Sultan lè ṣe táwọn bá sọ wípé àwọn fẹ́ rí ilẹ̀ Yorùbá, kò ní wọlé Yorùbá mọ́ ni. Bẹ́ẹ̀ ni kó náà di ṣòkòtò ẹ̀mú. Sultan wa ń kìlọ̀ fáwọn bàbá wa, ó ń wọ̀nù wọn. Nǹkan bíi mẹ́ta ló gbé mi jáde láàárọ̀ yìí. Mo lè máa play video, a lot of video wà ní tí mo fẹ́ play fún wa, tí gbogbo ẹ̀dùn máa fojú ara wa rí nǹkan tí bá ń sọ. Náà aláàkọ́ níbẹ̀ ni wípé àwọn Fúlàní wọ́n ti rán àwọn ajá wọn, àwọn ọmọ àlè Yorùbá kan, wọ́n ti rán wọn jáde láti wá máa ra ilẹ̀ òòṣà káàkiri. Ilẹ̀ òòṣà kódà wọ́n máa fi nǹkan test ilẹ̀ ẹ wájú yín, ẹ máa fọ́. Gbogbo àwọn ilẹ̀ tẹ́rí tó jẹ́ ilẹ̀ òòṣà yẹn, àwọn nǹkan tó wà lábẹ́ ilẹ̀ yẹn, àwọn resources tó wà lábẹ́ ilẹ̀ tó ní ó jẹ́ ilẹ̀ òòṣà yẹn, àwọn nǹkan tó wà lábẹ́ ẹ má jà ta ohun tá a máa tà tó máa da ìgbésí ayé gbogbo àwọn ọmọ tí yẹn bá bí, ẹ má jà ta o, ẹ má jẹ́ ká tà o, ẹ má jẹ́ ká tà o. Ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn lọ́balọ́ba, ẹ bá wa send àwọn fídíò yìí sí wọn. I appreciate effort bàbá wa Ooni àtàwọn ọba tó kù tó yarí kọlẹ̀ pé kò sí ohun tó jọ kó ṣì dànù kó ṣì kúrò mi. Wọ́n ní bàbá wa àtàwọn ọba tó kù, àwọn tí wọ́n wá bá wọn lórí ọ̀rọ̀ ilẹ̀ òòṣà, wọ́n lé àwọn Fúlàní yẹn bí ajá ni. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín, òun mo ṣe ní kẹ́ pàtẹ́wọ́ fún àwọn bàbá wa lẹ́ẹ̀kan. Wọ́n lé wọn dànù bí ajá tí ò ṣẹlẹ̀ rí. Kọ́ba lè Yorùbá dúró pé kọ́ báyìí la fẹ́. Kò wá sí ẹnìkan kò tán síbẹ̀ o. Ẹ jẹ́ bí sáré gbélé náà wọlé. Ẹ wo ìpàdé tí wọ́n lọ ṣe lẹ́kọ̀ọ́, tí Sultan of Sokoto tó ń jábọ́ tó rẹ̀ ní Nigeria cannot divide, Nigeria cannot take it. Ó ń sọ̀rọ̀ ó dẹ̀ fọ́tọ́ káàkiri olórí burúkú. Nigeria ìsìnkú kò ṣe ní German. Mọye oil well tí Sultan nìkan ní ni, tí ó bá fẹ́ wọ 30 oil well. As about 5 to 10 years ago, ó ti ní oil well bí 23. Ṣé wọ́n èèyàn bẹ́ẹ̀ lè gbàdúrà kí Nàìjíríà kò ní ẹ̀ tó jẹ́ pé Sokoto ló wà, ó dẹ̀ ní oil well ní south south. Irú wọn ni òní fẹ́ jẹ́ kí Nàìjíríà pín, torí tí Nàìjíríà bá ti pín, ìkòkò ọbẹ̀ ẹrú wọn ti tán. Ìkòkò wọn ti tán, kò sí kankan tó fẹ́ jẹ mọ́. Gbogbo ẹnu ni mo fi ń sọ. Mo máa play fídíò kan fún wa nísìnyí, ẹ má bínú bí voice mi ṣe rí. Ẹ get mi ò wá Ọlọ́run á jẹ́ n wà okay, mo wà lórí treatment, but bí mo ṣe rí kíní tí n bá sáré wá sọ síta kò dáa, because àwọn formation báyìí kì í ṣe formation tí ẹ gbọ́dọ̀ máa tọ́ ìpẹ̀lú, kò ń ṣe formation tí ẹ gbọ́dọ̀ máa fi wọlé. Káwọn bàbá máa tẹ ta lè ṣàfẹ́ níbọ̀dì o, wọ́n fẹ́ jìtà ní o, wọ́n fẹ́ tà lẹ́gàlì ní o, wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ṣàwọn ní o. A ò gbọ́dọ̀ gbà, a ò gbọ́dọ̀ tà fún wọn, because tá a bá tà fún wọn a máa padà kábàámọ̀ ẹ̀ o. Gbogbo oil well tẹ́rí Sultan of Sokoto ní ó rà bí normal ilẹ̀ ni o, bí kéèyàn ra ilẹ̀ sínú rà ní àbí 100,000 50,000 gbà yẹn. Ọmọlọ́mọ ó wá fẹ̀sẹ̀ round nígbà tó mọ tó wà bẹ́ẹ̀. Ẹ̀yin bàbá wa, ẹ má tà ilẹ̀ òòṣà, tẹ́ bá tà ẹ kábàámọ̀ ẹ̀ o. Now that is that about that. Kó tó wá di pé a bọ́ sí ibi tí màá ti máa play fídíò, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sábẹ́ comment section wípé a ò mọ Sultan rí o, kò ń ṣàgbẹnusọ wá o. Torí àwọn formation kan kọ̀ mí lára tí wọ́n lóhùn àtàwọn kan kó àwọn jọ tó ń parade ara wọn àti epis. Wọ́n ní Sultan ó ń parade ara ẹ̀ as olórí gbogbo north
fáwọn kan allegedly ọmọ Yorùbá kan náà wà tó mú mọ́ra tó náà pé àìní representative gbogbo South West tí wọ́n lọ sọ̀rọ̀ on behalf wa lọ́dọ̀ àwọn ẹni yẹn à ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ tó pé pé tí sáà yìí dájú kò jẹ́ kí wá sọ̀rọ̀ nípa ẹ̀ mo kàn ṣe kúkúǹkù ni o now kó tó di pé a máa débẹ̀ yẹn ẹja sáré díẹ̀ ka ìpolówó ọjà. Olúsadé ní pẹran abawọ tọlẹtọlẹ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹrè táwọn ìyá mi bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. ẹ káàbọ̀ padà yẹn nìyẹn wa ńlá àwọn lábìtà tì ní nọ́mbà bàbá Máyégún nìyẹn ìwọ tó bá fẹ́ dira tó fẹ́ dọmọkùnrin o fẹ́ ṣe ajé o fẹ́ nǹkan àṣírí bíbò ẹbọ kàkà tí ń kagún láyà o fẹ́ ṣèpèsè àwọn àgbà anything tẹ́ bá fẹ́ ṣe pé o fẹ́ dira ni o fẹ́ tẹ̀fà o fẹ́ fìdẹ́gbẹ́ mú ni o fẹ́ bọ fa o fẹ́ bọ ẹgbẹ́ o fẹ́ bọ anything o fẹ́ ṣèwádìí kan tí ò yẹ ni ẹ pè lá àwọn lábìtà tì no sorry ẹ pé bàbá Máyégún àwọn náà fi hàn nọ́mbà wọn nìyẹn now ẹ ká padà síbi tí a ti ń bọ̀ tẹ́lẹ̀ nísìnyí báyìí mo fẹ́ kí gbogbo akáṣe kí ni ẹ ká wo fídíò yìí. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti bí tẹ́tí ń wò wá this crossblog XTV don't forget to subscribe like and share. Wòlíì Adébáyọ̀ ti jáde o lórí ọ̀rọ̀ kú tó ṣẹlẹ̀ ní Àbújá because of couple of months ago wọ́n jíṣẹ́ lórí ọ̀rọ̀ kú yìí pé báyìí máa ṣẹlẹ̀ nílùú Nàìjíríà o ó dẹ̀ ti wá ń ṣẹlẹ̀ báyìí bọ̀ wọ́n ní Tinubu kó má sùn o pé another kú yìí tún máa ṣẹlẹ̀ o another kú máa ṣẹlẹ̀ o wọ́n dẹ̀ sọ pé ní Nàìjíríà àwọn rí ẹ̀jẹ̀ o ní everywhere làwọn ti rí ẹ̀jẹ̀ o then ogun àwọn Fúlàní wọ́n ní kò tí ì dúró o kí Tinubu wọ́n ní kó má sùn o wọ́n ní kó má sùn o pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Please don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Bàbá Adébáyọ̀. Ó kàn fẹ́ sọ kankan fún yín. I just want to say something. Ẹ jẹ́ kó oúnjẹ máa wà nù lẹ́yìn. Let there be food in your house. Mi ò dáyà já yín o. I'm not trying to scare you. Ẹ jẹ́ kí oúnjẹ. Let there be food. Ó máa wà nù lẹ́yìn. In your food bank. Torí omi tó ń jáde lójú Nàìjíríà ẹ̀jẹ̀ ni. Because the drops of tears coming out from the eyes of Nigeria is bloody. Ó ń bẹ̀ yín o. I'm begging you. Ṣé mọ̀ pé ó sọ kínní kan bíi fún oṣù méjì bíi mẹ́ta. President Tinubu be careful, be careful, be careful. You know, I said something about 2-3 months ago that President Tinubu be careful. Honor plan group. I learned the plan coup. But they won't succeed. But they did not succeed. President Tinubu. Be careful, be careful, be careful. Sure. The Lord asked me to tell you. Make all Nigerians to laugh. President Tinubu of Nigeria. Ẹ bá ṣeṣẹ́ gbangba, ẹ bá ṣeṣẹ́ kọ̀kọ̀, àwọn ọ̀tá tó ní wọn ò ní jẹ́ kí iṣẹ́ yẹn yọ. Whether your work is being done secretly, your good work is being done in the open, your enemies will not allow people to see the work you've done. President Tinubu, Olúwa ní sọ fún ẹ, lọ bọ́ gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n jẹ àjẹyó àti àjẹṣẹ́kù. Ìyẹn ni ẹ̀jẹ̀ yẹn ṣe máa domi ẹ̀rín. And that's when the tears coming out in form of blood will turn to water. President Tinubu of Nigeria. Gbogbo àwọn tó yí ọká ìkà ni wọ́n. All those that surround you, they are wicked, they are evil.
Agbẹ̀yìn bẹ́bọjẹ́ wà nù wọn. Ojúlúwa ní sọ fún ẹ lórí òkè tí mo lọ nìyẹn. And that's what the Lord asked me to tell you. Bẹ́ẹ̀ bá tún ṣọ́ra. If care is not taken, Another group kan ń bọ̀. they are planning another one that is coming. Kí n la ọ̀rọ̀ mọ́lẹ̀ fún yín mi ò rí yín bẹ́ẹ̀ mọ́. Let me tell you the truth, I did not see you there anymore. Olúwa ní kó lọ pa gbogbo ọmọ Nàìjíríà lẹ́rìn. The Lord Má said, kó fáwọn gọ́vnọ̀, má kó fáwọn sínétọ̀, má kó fáwọn house of rep, má kó fáwọn kọ̀níníù àtàwọn sákéwù yín, má kó fún wọn. Don't give it to your kitchen cabinet. Don't give it to the Lọ́pàá ìlà oòrùn Don't Nàìjíríà, give it to the reps. ìwọ̀ oòrùn Don't give it àti to the gúúsù governors. àti àríwá. Make the north, the south, the east, and the west make Nigerians laugh. Olúwa fi wọ̀n mi pé àwọn bàbá kan wọ agbádá bí rẹ. Lord said some fathers were putting on agbada like you, Gbogbo wọn kó àáké, wọn kó ẹgbà, wọn kó oríṣiríṣi nǹkan dání. and they were with axe, cane, with all sorts. Àwọn bàbá yẹn ò rẹ́rìn sí ẹ o. Those fathers are not laughing with you. Àwọn bàbá yẹn ò rẹ́rìn sí ẹ o. Those fathers are not laughing with you. Praise the Lord. Hallelujah. Gómìnà Ayédatiwa ó dẹ̀ lẹ́ẹ̀kejì báyìí. Governor Ife Ati Awon, this is the second time. Lọ kó security Ondo State. Put your security men, officers at the strategic locations in Ondo State. Gómìnà Ayédatiwa, this is his second time. Governor Ife Ati Awon, ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí. Mo sọ ti Kwara, mo sọ t'Ọ̀yọ́, mo sọ I said out t'Ọ̀ṣun, of Kwara, I said out of Oyo and Osun State. mo sọ t'Èkìtì, The same thing of Ekiti State. Ondo State. Governor Ife Ati Awon of Ondo State. Ayédà mi ò mọ tó jẹ́ o. I don't know what you are. Lọ kó security. Put security men. Lọ mú káwọn àmọ̀tẹ́kùn rẹ́rìn. Make them Atekuns to laugh. Tọ́ bá ti lè rẹ́rìn. Once they can laugh, Àwọn nǹkan tí mo rí yẹn mo rí wọ́n máa mú wọn gbogbo wọn pátá. all those things that the Lord showed, they will be arrested. Lọ pa gbogbo àwọn security ẹlẹ́rìn, kó Make security your jáde. security men, make them laugh. Bring them Yẹn out. kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. Àgbàdua We will pray. àgbàrá ẹ̀jẹ̀ tó pọ̀ ní north. Blood bath in the north. A lot. Àgbàrá ẹ̀jẹ̀ tó ya gan. Serious blood bath in the north that was flowing massively. Wọ́n pray dáadáa They lórí prayed north. very well in the northern part of the country. Ẹ̀yin tẹ́ jókòó sẹ́yìn ẹ̀ dìde. Those seated at the back, stand Àwọn up. tí mò ń gbàdúrà fún ní north làwọn Christian. Those I'm praying for in the north are the Christians. Èmi ò pray fáwọn Muslim, Al-Qaeda ni wọ́n. I'm not praying for the Al-Qaeda. Ẹ jẹ́ á máa fàdúrà ran àwọn Christian north Let's lọ́wọ́. pray for the Christians in Àgbàrá the ẹ̀jẹ̀ tó north. pọ̀ gan. A lot of bloodbath. Ṣùgbọ́n mo bẹ̀ wá ẹ̀rọ oúnjẹ sílé o. But I beg of you, make sure No, you buy dáadáa yín o. foodstuffs. I'm not trying to scare you. Ẹ jẹ́ kó oúnjẹ wà nílé yín o. Let there be food at home. Ẹ jẹ́ kó oúnjẹ wà nílé yín. Let there be food at home. Mo rí. Ẹ káàbọ̀ padà, kí lẹ rí sí fídíò tí mo play fún yín? Ṣáínà tí ìgbà tó ń ṣẹlẹ̀ ní mọ́tà wọ́n ti declare ogun nígbà ń sọ fún yín nìyẹn. Àwọn bàbá tí wà lẹ̀ Yorùbá ọ̀ tọ́sí báyìí ọ̀ ń wò. Wọn ò mọ̀ pé n tó wà nílẹ̀ yìí ó kọjá pé kéèyàn máa wò. A ní láti mójútó ní kíákíá. Omi ò ní tẹ̀yìn wọ ìpín wa lẹ́nu ilé ìtúkéré ẹ̀túwéré náà. Ṣé náà ti rí ṣẹ́ títí rélè kẹ́ lè mọ̀ wípé kò yẹ ṣeré ọmọ Yorùbá ẹ ká pín fídíò yìí ẹ ká jẹ́ kó débi tí gbogbo ọmọ Yorùbá wà káàkiri àgbáláyé kí wọ́n lè mọ̀ wípé àwọn kan tí wọ́n ti wọ́n àwọn kan kọ́ àmàrà ilẹ̀ òòṣà o ilẹ̀ òòṣà a ò gbọ́dọ̀ ta o èèwọ̀ ni o ẹ má jẹ́ ata o àwọn nǹkan àlùmọ́nì tó wà bẹ́ẹ̀ táyà fi parẹ́ àlékún tọ́ o tẹ́ bá ti wá lọ tà fún àwọn Fúlàní nǹkan àlùmọ́nì lọ òun lọ kódà kẹsàn pé fẹ́ tà ní 500 billion wọ́n máa rà lọ́wọ́ yín ohun tó dẹ̀ wà ń bẹ̀ 500 billion yẹn kò ká kódà kò ká 1% kan tó wà bẹ́ẹ̀ kẹlẹ̀ mọ̀ kí ẹ bá ta ilẹ̀ loose ẹ má ta ilẹ̀ òòṣà apart from nǹkan tó ti wà nínú ẹ̀gbọ́n ẹ má ta
ó lè má wúlò fún àdébí kó wúlò fún àwọn ọmọ wa tó bọ̀ lọ́la kí la fẹ́ kà sí òun lè ṣe pé àwọn ọmọ Ìgbò wọn kì í talẹ̀ ilẹ̀ wọn máa ń pé pérépéré mélòó ni wọ́n tí wọ́n tún máa talẹ̀ mélòó ní ìlú wọn tí wọ́n tún máa talẹ̀ fún àjòjì kódà kojú ọmọ Ìgbò stéètì míì wọn ò ní talẹ̀ fún ẹ kojú ọmọ Anambra kó fẹ́ ra lẹ̀ ní Enugu wọn ò ní tà fún ẹ ilẹ̀ Enugu fáwọn ọmọ Enugu ni ilẹ̀ Anambra fáwọn ọmọ Anambra ni kàmá tí wàá sọ pé bóyá jẹ́ yóò bá àbójẹ́ ẹ̀yà kan gbàgbé ẹ̀ tí ẹ má fi sọ́kàn rárá o ò lè gbọ́. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. Are you in Oshogbo and looking for Jenny Oriflame products? Or maybe you are ready to start earning with Oriflame but don't know where to begin? Worry no more because Ani B Beauty Empire has got you covered. Ani B is your one-stop shop for everything Oriflame. From skincare to fragrances to wellness, she has it all in stock, ready for both retail and bulk buyers. But that's not all. Ani B is more than just a vendor. She's a certified Oriflame director. She's passionate about helping others succeed too. If you ever dreamed of making money through Oriflame, she offers a comprehensive training system, step-by-step guidance, products knowledge, marketing strategy, and everything you need to grow your Oriflame business. Whether you are a user, a bulk buyer, or ready to become a partner, Anibi Beauty is your plug. Visit them today at Kade Shopping Complex, Estate, Oshogbo, or send a message to get started on your journey with Oriflame. Nọ́mbà láàólà bitter tea nìyẹn. Ìwọ tí ìkọ̀bọ̀kùnrin bá rí bàjẹ́ fẹ́ kó tóbi síbẹ̀ ṣe fẹ́ láàárín ọ̀sẹ̀ kan láàólà bitter tea ní kẹ́pẹ́ ẹni kidney problem prostate cancer arthritis anything tó bá ń ṣe ẹ pé láàólà bitter tea a lè fọwọ́ wọn sọ̀yà. God bless you all.